Pẹ̀lú bí kùkù kẹ̀kẹ́ ọdún bí ó ṣe ń súnmọ́, ikọ̀ atótaarére ó lọ sáwọn ọjà kan tó ṣe pàtàkì nílùú Ìlọrin láti mọ̀ bóyá àwọn èèyàn báwo ni wọ́n ṣe jáde sí, báwo ni wọ́n ṣe ń ra ọjà sí. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn òǹtajà, àwọn tó ń taṣọ, àwọn tó ń ta bàtà, ní tí wọ́n sọ fún ikọ̀ atótaarére ni pé kò sọ́jà, àwọn ò tà rárá torí pé kò sówó nílùú. Táwọn kan sì ní ó ṣeé ṣe kó jẹ́ pé ìjọba tí ò tíì sanwó àwọn òṣìṣẹ́ ló ṣokùnfà báwọn ò ṣe tà. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu àwọn òǹtajà ọ̀hún. Gbogbo bí Nàìjíríà ṣe rí yìí náà nìgbọ́ ẹlòmíì kan ò tí ì lóúnjẹ jẹ débi tó sọ pé òun fẹ́ raṣọ. Kí ni a rò pé ìjọba lè ṣe sí ọ̀rọ̀ ọ̀wọ́n tó kó bí nǹkan ṣe wọ́n yìí? Kíjọba kó ṣàánú wa ni o, kó sanwó, kó fẹ́wó síta, kó ṣàánú wa ní ìta lé o, kọ́ mọ̀jà mọ̀ ló lọ báyìí. Àwọn tá a ti ń ta bàtà, oúnjẹ ní kálukú ń jẹ, àwọn àgbẹ̀ mélòó làwọn àgbẹ̀ wọ̀. Torí kọ́ lọ́n kó fi oúnjẹ fún gbogbo wa, kí ìjọba dákun kó fojú àánú wo mẹ̀kúnnù, kán dákun, wọ́n bá wa dẹ gbogbo ẹ̀ náà wọ́n, oúnjẹ náà wọ́n, Ọlọ́run kó ṣàánú wa. Káàkiri pé oúnjẹ bá dẹ̀ ní bí kálukú bá jẹun, bí kálukú ló ra nǹkan tó fi sára. Ọlọ́run bá kún ìjọba lọ́wọ́ dé. Oúnjẹ náà ni ó sì gbọdọ̀ ṣáájú ná. Tá a bá jẹun yóò tán látò bá àṣírí ara. Oúnjẹ lèèyàn fi ń survive. So oúnjẹ làwọn èèyàn ń rà jù káwọn kọ́ jẹun. Bí àwọn kọ̀ọ̀kan náà ń wọlé wá o, àmọ́ kò dàbí bó ṣe máa ń rí patronage táwọn èèyàn máa ń wá dáadáa tí wọ́n á rajà. Torí báyìí nísìnyí báyìí yẹ kí gbogbo ilẹ̀ ti busy tí mi gan ò ní ráyè àti lè dá yín dúró báyìí. Ẹ̀yin náà ò ní ráyè gan láti lè sọ pé ẹ fẹ́ bá mi ṣe ìbéèrè báyìí. Àmọ́ torí pé gbogbo ẹ ṣe dá náà ló fi jẹ́ kí aráyè ògbólé. Tàbí kò sí gìrìgìrì, ẹ wo títì náà kò sí gìrìgìrì kankan. Tí go slow èèyàn ti máa ṣẹlẹ̀ báyìí, go slow ẹsẹ̀ kó ti máa ṣẹlẹ̀ normal ground. Àmọ́ àtọ̀ àdúpẹ́ àlàáfíà, alhamdulilayi. Ọrọ̀ ajé tó wà ń gbòòrò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ló affect ọjà tí ò jẹ́ kọjá rí àdè mọ̀ bọ́yàtọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba bóyá wọn ò tí ì rówó gbà kò jẹ́ kó rí bẹ́ẹ̀ because àwọn pẹ̀tọ̀ tó bá jẹ́ pé wọ́n ti gba sálárì ni at least ó yẹ kọjá kó ṣe dáadáa káwọn èrò pọ̀ nú ọjà ká máa fọ̀tún gbowó fòsì tajà tó nǹkan tá a rò nìyẹn a lè dá ẹ̀bi. Ìmọ̀ràn tá a ní fún wọn ni pé kán dákun torí ìtọ́ Ọlọ́run kán bá wa dẹ gbogbo ẹ̀ wọ́n ló ti dẹ̀ nílò tó àmọ́ kó ìdẹ epo yìí náà ni kán dákun torí ìtọ́ Ọlọ́run Ọlọ́run túbọ̀ mọ́ tẹ̀ wọ́n síwájú kán ṣàánú wa o nǹkan wálẹ̀ o wọ́n lé epo wálẹ̀ ni epo bá wálẹ̀ ọjà náà wálẹ̀.